gbà fọ́gá ẹ, ó jẹ́ gbà fọ́gá ẹ wípé ó ti lulẹ̀ ó sì lè dìde mọ́. Fáyọ̀ṣe òun ló fohùn ránṣẹ́ sí Àtíkù bẹ́ẹ̀ lórí èsì ìbò ààrẹ tó ń lọ lọ́wọ́lọ́wọ́, bó tilẹ̀ jẹ́ wípé àkójọpọ̀ ìdìbò tó wáyé lọ́jọ́ Sátidé ó sì ń lọ lọ́wọ́lọ́wọ́ ní ìlú Àbújá. Gómìnà ìpínlẹ̀ Èkìtì tẹ́lẹ̀ rí Ayọdele Fayoṣe ó ti fi ọ̀rọ̀ ránṣẹ́ sí olùdíje ipò ààrẹ ní ẹgbẹ́ òṣèlú People Democratic Party PDP olóyè Atiku Abubakar láti gbà ohun tí Ọlọ́run wípé òun ti lulẹ̀. Fáyọ̀ṣe tí òun fúnra rẹ̀ jẹ́ èèkàn nínú ẹgbẹ́ òṣèlú PDP ó sọ èyí jáde lójú òpó Twitter rẹ̀ lálẹ́ ọjọ́ Ajé bọ́ sí ọjọ́ Ìṣẹ́gun, tó sì ń pe Àtíkù wípé Àtíkù ti fìdí rẹmi wípé kó sì gbà fọ́lọ́run kó lọ fẹ̀yìntì sí ìlú Dubai ní United Arab Emirates. Olùdíje wa ọlọ́lá jùlọ Atiku Abubakar tí ọ̀pọ̀ mọ̀ sí Atiku is coming, ẹ ti kùnà, ẹ ti lulẹ̀, ẹ gba Dubai lọ kẹ́ ẹ lọ fi ẹ̀yìn tì níbẹ̀. Níbi tí ẹ dé yìí ẹ ti gbìyànjú, ẹ ti gbégbá lẹ́ẹ̀kínní ẹ lulẹ̀, ẹ gbégbá lẹ́ẹ̀kejì ẹ lulẹ̀, ẹ gbégbá lẹ́ẹ̀kẹta ẹ lulẹ̀, ẹ lè gbégbá mọ́. Fáyọ̀ṣe ló ń sọ báyìí. Fáyọ̀ṣe wà lára àwọn olóyè ẹgbẹ́ alátakò tó ń pè fún pé kí wọ́n yọ alága ẹgbẹ́ wọn Iyonzia Ayu kúrò lẹ́yìn tí Àtíkù di olùdíje wọn lọ́dún 2022. Bó tilẹ̀ jẹ́ pé Àtíkù borí láwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan tí wọ́n ti kéde báyìí, àmọ́ o síbẹ̀síbẹ̀ ó ń tẹ̀lé olùdíje sí ipò ààrẹ lẹ́gbẹ́ òṣèlú All Progressives Congress Bọ́lá Tinubu lẹ́yìn ni. Ṣe mọ̀ wípé ẹ̀yìn lẹ́yìn ni ọmọ adìẹ ń tọ̀yá ẹ̀. Àtíkù ti lulẹ̀ kò sì lè gbégbá mọ́. Fáyọ̀ṣe ló jẹ́ kó di mímọ̀ fún ọ̀gá rẹ̀ bẹ́ẹ̀ wípé ṣé ohun tá a rí òun la mọ̀, kò sẹ́ni tí ò mọ̀ wípé ẹni tí ń sin gbà kò lówó lọ́wọ́. Fáyọ̀ṣe ní àwọn ò lè wọlé kí ọ̀gá òun Àtíkù Abubakar kó gbà fọlọ́run pé òun ti lulẹ̀, òun ti fìdí rẹmi, kó gba United Arab Emirates lọ kó máa lọ gba afẹ́fẹ́ níbẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ bá subscribe tẹ̀mí gbá ẹ lọ́wọ́ rárá nítorí tèmi ẹ bá subscribe.